ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lọ́jọ́ tòní tí ń ṣe ọjọ́ Monday March 30 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan Aries tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ tòní ọjọ́ iṣẹ́ ló jẹ́ ó ṣeéṣe kí ẹ fẹ́ busy kí nǹkan fẹ́ pọ̀ lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó ẹ máa plan àwọn kankan ẹ busy láàyè iṣẹ́ máa pọ̀ lọ́rùn yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára kí ẹ fi falẹ̀ mọ́ṣẹ́ ẹ má wulẹ̀ fẹ̀ní dènì àbí fọ̀ládọ́la lórí ohunkóhun ṣùgbọ́n o ẹ má tún wá kiri méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo ẹ tún kíyèsára pẹ̀lú nípa ìlera ara díẹ̀ ẹ má ṣiṣẹ́ kó wá dọ̀rọ̀ yìí tẹ́jú wíṣẹ́ ẹ lọ tó bá rẹ̀yìn kẹ́ wó ògùnlò tàbí kẹ́ tètè sinmi ní ọwọ́ ìrọ̀lẹ́ dára. Iṣẹ́ á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà kò ní sí wàhálà rárá. Nípa ọ̀rọ̀ owó náà ìrèwó ṣeéṣe kó wọlé lọ́jọ́ tòní. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní kò sí problem. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ máa ra àwọn kan dùnú lọ́sùn lósì inú yín á dùn ayọ̀ yín á kún dáadáa ní ọjọ́ tòní. Iṣẹ́ máa lọ dáadáa gbogbo nǹkan tẹ́ bá ṣe láàyè tí ó máa tayọ ẹ máa ní creativity tásìmù káwọn èèyàn gbóríyìn fún yín dáadáa púpọ̀ ní ààyè iṣẹ́ ẹ̀yin dájú pé ẹ prove talent yín fáráyé pé ẹ̀yin gan mọ̀ọ́kọ́ báyìí ṣe ẹ̀yin gan lè ṣiṣẹ́ dáadáa fáwọn ènìyàn bá ṣe prove ara yín sí làwọn èèyàn ṣe máa gbádùn yín sí dáadáa lọ́jọ́ tòní tó sì ṣeé ṣe kẹ́yìn gan rí àǹfààní àtògé ńláńlá jájẹ lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí problem nípa ọ̀rọ̀ relationship yín kò sí wàhálà nípa ọ̀rọ̀ owó náà sì lè kò sí problem rárá. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ látàrí pé èèyàn àti mọ̀lẹ́bí àtọ̀rẹ́ àtàlásùmọ́ pàápàá nínú ilé yín àlàáfíà máa gbalẹ̀ gbogbo ẹ̀ máa lọ bó ṣe yẹ kó lọ kò ní sí iṣu kò ní sí wàhálà èèyàn àti mọ̀lẹ́bí ó dára kẹlọ àpò àti ìgbà papọ̀ pàápàá àwọn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tí ẹ ti rí inú mọ̀lẹ́bí ẹ lè pera lọ́jọ́ tòní ẹni tẹ́ bá sì lọ síbi iṣẹ́ tẹ́ bá tètè dé ó dára kí ẹ wulẹ̀ wà pẹ̀lú mọ̀lẹ́bí kẹfà àkókò àti ìgbọ́wọ́wọ̀lẹ́ kẹ lò pẹ̀lú mọ̀lẹ́bí ọjọ́ tòní síjọ́jọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà lájò tó ṣe é pé tọ́jọ́ mẹ́ta tẹ́ ti wà nílé ọkàn yín báyìí ilé báyìí ló máa wà rẹpẹtẹ bí ìgbà pé kẹtì ẹ̀ ti délé bí ìgbà pé kẹtì ẹ̀ lọlé bí ìgbà pé kẹgọ́ lólùfẹ́ yín kẹgọ́ ọmọ yín ló máa rí ní ọjọ́ tòní tó sì jẹ́ nǹkan tí ó dára púpọ̀ ẹ ṣe dáadáa sí wọn tẹ́ bá nípa láti ṣe surprise fún ẹ lè ṣe fún wọn ẹ ṣàṣà àwọn kan tá mú kí inú wọn dùn káyọ̀ wọn kún ẹ̀yin gbá rí dùnú ẹ máa ráyọ̀ látara ṣíṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí problem relationship yín kò sí wàhálà nípa ọ̀rọ̀ owó náà sì rè kò sí problem rárá white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tó dára púpọ̀ lọ́jọ́ tòní jẹ́ kódà ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rá àǹfààní kan jájẹ dáadáa látara ènìyàn kan tàbí kẹ́ ṣe kankan tó ṣe é pé ẹ máa fi rá àǹfààní jẹ iṣẹ́ kan lè wọlé fún yín tó ṣe é pé ẹ máa fẹ́ bíìlì ẹni náà dáadáa tẹ̀sí máa rí owó dáadáa ní ọwọ́ ìrọ̀lẹ́ tòní kò sí wàhálà rárá ní ọjọ́ tòní fún yín rárá o ọjọ́ tòní dára láàrin èèyàn àti ọ̀rẹ́ láàrin èèyàn àtàwọn tó ṣe gbó súnmọ́ yín bí ẹ̀gbọ́n bí àbúrò ìbáṣepọ̀ yín máa wọnú ara àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí ìfọ̀rọ̀wérọ̀ máa jágere láàrin yín dáadáa tó ṣe é pé ìrọ̀lẹ́ ìní gangan jẹ́ àsìkò oríire púpọ̀ fẹ́yìn tẹ̀ ń lò ràwẹ̀ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín máa rí nǹkan ọ̀dùnnú ẹ máa rí nǹkan ayọ̀ dáadáa ní ọwọ́ ìrọ̀lẹ́ ti tèní ọjọ́ tòní relationship yẹn lọ dáadáa iṣẹ́ yín náà lọ dáadáa kò ní sí wàhálà nípa ọ̀rọ̀ owó náà sì rí kò sí problem light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní o àwọn kan tẹ́ máa fálẹ̀mù púpọ̀ jù náà ní pé bí ẹ ti fẹ́ wọlé bọ́nà jí fẹ́ sí bọ́nà jí fẹ́ là bẹ́ẹ̀ fẹ́ rí gbámú dáadáa ẹ máa fálẹ̀mù ṣẹ́ dáadáa ní ọjọ́ tòní púpọ̀ ní pàtàkì jùlọ tó ṣeé ṣe kí ire owó kan wọlé fún yín lọ́jọ́ tòní látara effort àtakitiyan èyí tí ẹ ti ń ṣe láti jẹ mọ́ta iye owó ètò bá wọlé ẹ máa fẹ́ lò lórí àwọn kankan tí ẹ nílò bí àwọn nǹkan ní kọ̀ọ̀kan tí ẹ ń fẹ́ lọ́jọ́ ti tòní ó ṣeé ṣe kẹ́ láwọn kankan tẹ́ fẹ́ náwó lé lórí bùkátà lọ́jọ́ tòní tó lè mú lọ́rùn yín ṣùgbọ́n ọ̀nà máa ṣí ọ̀nà máa là tẹ́ fi rí àǹfààní àti gbọ́ bùkátà náà lọ́jọ́ tòní tẹnu yín sì máa padà dùn ní ìgbẹ̀yìn ọjọ́ tòní jẹ́ tó ṣe pẹ́ ní láti fi falẹ̀ mọ́ṣẹ́ dáadáa ẹ lè fi bẹ̀rẹ̀ bísínẹ́sì náà kò sí problem nǹkan kíkan tẹ́ bá bẹ̀rẹ̀ láìpẹ́ ọjọ́ máa rá àǹfààní àtòrè jẹ ní ara ń pé ẹ bẹ̀rẹ̀ rẹ̀ ọjọ́ tòní jẹ́ tó ṣe kó dára púpọ̀ pàtẹ́ ní ètò ọ̀rọ̀ iṣẹ́ nípa ti kàríà yín kò sí wàhálà nípa ti relationship yín kò sí problem nípa tọ̀rọ̀ owó náà sì gé kò sí wàhálà light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó dára púpọ̀ fún yín ṣùgbọ́n kí èsàrà láàrin yín àti olólùfẹ́ yín lè sọ̀rọ̀ kan tó ṣe é pé ó lè fẹ́ dùn yín bákan léyìí tí máa fẹ́ bí gbọ́nmi sí omi ètò àbí àgbọ̀rọ̀ ẹni yé láàrin yín
ẹ fẹ̀lẹ̀ ṣe kí ẹ mú sùúrù lò, èyí tẹ́ bá gbọ́ kẹ má take it too personal ju bó ṣe yẹ lọ, kẹ má gbé sórí ju bó ṣe yẹ lọ, kẹ mú sùúrù lò dáadáa kálàáfíà lè jọba láàrin yín. tó bá ṣẹ̀yìn ẹ lè pè wọ́n ní tùbí-nnùbí pé lágbájá nǹkan tó sọ lẹ́ẹ̀kan ó rí bákan mi ìgbà tiẹ̀ rárá, kẹ fẹ̀lẹ̀ ṣe kẹ fi sùúrù yanjú rẹ̀ lọ́jọ́ tòní, torí yẹn ló lè fẹ́ bí obstacle àbí issue láàrin èèyàn tó lólùfẹ́ yín ní ọjọ́ tòní. Kẹ kíyèsára dáadáa. Bẹ́ẹ̀ sì lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ ríre kan, kí ẹ ráàánú kan látara èèyàn kan tó súnmọ́ yín pẹ́kípẹ́kí, bóyá àwọn tó ṣe pé ẹ jọjọ́ rẹ̀ àbí ènìyàn kan tí ẹ mọ̀ pé ó súnmọ́ yín tẹ́jọ́ ń bára ṣe, ẹ lè ráǹfààní opportunity ńlá kan látọ̀dọ̀ wọn, tó opportunity sì lè ràn yín lọ́wọ́. Ó lè wáyé bí owó, ó lè wáyé bí nǹkan míì, kò sí problem. ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó dára, kẹ́ rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí ìdàgbàsókè ayé yín ni kẹ́ gbájúmọ́, ẹ má ráyè ìjà, ẹ má ráyè wàhálà, iṣẹ́ yín àtayé yín báyìí ni kẹ́ fálẹ̀ mọ́. ọwọ́ rẹ̀ lè ní dára kẹ́ fi fálẹ̀ mọ́ ṣẹ́yìn pàápàá yín tẹ́ jẹ́ businessman businesswoman, ẹ rò ó gbámú dáadáa ní ibi iṣẹ́ lọ́jọ́ tòní, ẹ polówó ara yín dáadáa, ẹ bá àwọn customer yín ṣe pẹ̀lú ọ̀yàyà dáadáa ní ọjọ́ tòní. nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, nípa ọ̀rọ̀ relationship yín ṣù lè wáyé tẹ́ bá kíyèsára, nípa ọ̀rọ̀ owó náà kò sí problem. Píǹkì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tá a bí láàrin September 23 sí October 22. ọjọ́ tòní kò sí problem rárá o. ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ẹ kàn máa fi bákan ẹ máa fi spiritual, ẹ lè máa gba mẹ́sẹ̀gì, kódà ohun tó ń sọ sí yín lọ́kàn máa lé kẹ́ńkà tó sì máa jẹ́ pé confirm ni yóò máa sọ. àwọn kan tó bá sọ sí yín lọ́kàn lénìí ẹ tẹ̀lé, tó òun ní bá tọ́ yín sọ́nà pé báyìí ni kẹ́ ṣe, bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe o. àsìkò yìí dára púpọ̀ kẹ́ fi ṣe prayer púpọ̀, ó sì dára kí ẹ máa wà ní ìfura. nǹkan kíkan tó bá dàbí àwọn sáìnì bóyá èèyàn fẹsẹ̀ kankan ni kíyàn ti mọ̀ nǹkan tó túmọ̀ sí, yóò wá láǹtakùn kan ní lónìí jẹ́ kó kọ́ ògbójú tó ń wò mí lójú kẹ́yìn tí a kẹ́fín sí. èdè dára láti fi ṣe gbogbo nǹkan tó jọ mọ́ spiritual work pátápátá. kẹ́ ṣiṣẹ́ lórí spiritual life yín púpọ̀. ọjọ́ tòní sígi tẹ́ bá sùn lọ́wọ́ ọ̀sán, tẹ́ bá sùn kékeré, ẹ tètè máa láàlà gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mú lọ́kùnkúndùn tó ṣeé ṣe kó ní àwọn ìtumọ̀ rere nípa ìgbésí ayé yín. ọjọ́ tòní tún jọjọ́ tó ṣe é pé ẹ lè fẹ́ dọ̀lù bákan, ara yín lè má yá gágá rẹpẹtẹ, téyìn sì lè má fẹ́ yá kí ara yín yá gágá ní àyè iṣẹ́, ṣùgbọ́n bẹ́tà sí ó dára kí ẹ tẹ̀lé ohun tó sọ sí yín lọ́kàn níbikíbi. kẹ́ trust inú yín, kẹ́ trust ara yín ju ẹnikẹ́ni lọ ní ọjọ́ tòní. ẹ má béèrè àmọ̀ràn lọ́wọ́ ẹnikẹ́ni, inú yín ni kẹ́ bá sọ̀rọ̀ lọ́jọ́ tòní, kẹ́ bá nú sọ, kẹ́ má ṣe bẹ́nìyàn sọ. gbogbo secret yín náà sì rí ó dára kí ẹ pamọ́ láṣìírí, ẹ má sọ fọ́rọ̀, ẹ má sọ fẹ́nikẹ́ni, kò dára rárá. lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lénìí kò sí wàhálà, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára, iye owó náà sì lè wọlé fún yín lénìí pẹ̀lú. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. oníràwọ̀ omi tútù Scorpio tá a bí láàrin October 23 sí November 22. ọjọ́ tó dára náà ni ọjọ́ tòní jẹ́ fún yín o, tó ṣe pé ìbáṣepọ̀ yín àtàwọn tó jẹ́ bí ọ̀rẹ́ bí alásùnmọ́ yín àwọnú ara dáadáa o. láyìíká yín ó ṣeéṣe kẹsàn àwọn kankan tá a tayọ, tó ṣe pé wọ́n á fi gbóríyìn fún yín. ìbàjẹ́ níbi iṣẹ́ náà ó ṣeéṣe kí ẹ hùwà kan tó ṣe pé ẹ fi rí support àwọn ènìyàn. ìdùnnú báyìí lẹ́ẹ̀gì lénìí, ayọ̀ báyìí lẹ́ẹ̀gì lénìí. níbi iṣẹ́ àwọn èèyàn máa gbárùkù tì yín dáadáa púpọ̀. téyì máa bí kí ni ìdùn káyọ̀ yín kún. ọjọ́ tòní máa wà very jovial dáadáa. a ṣe yín bí ìgbà bí kẹlà ọkọ̀ àti ìgbà pẹ̀lú àwọn tó jẹ́ olólùfẹ́ àbí ọ̀rẹ́. ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀ pàápàá lọ́wọ́ wọ̀lẹ́ tẹ́ bá parí iṣẹ́, ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní kẹ́ múnara yín dùn. ó ṣeé ṣe kẹ́ rí àǹfààní jẹ lára pé ẹ bá àwọn ọ̀rẹ́ ṣe, ẹ bá àwọn èèyàn tó súnmọ́ yín ṣe lọ́jọ́ tòní. kò sí wàhálà rárá nípa ọ̀rọ̀ ṣẹ́ yín, kò sí problem nípa ọ̀rọ̀ relationship yín, kò sí wàhálà nípa ọ̀rọ̀ owó náà sì rè, kò sí problem rárá. light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. oníràwọ̀ iná àtùpà Sagittarius tá a bí láàrin November 23 sí December 22. ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó dára púpọ̀ fẹ́yìn tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí, látàrí pé ọ̀rọ̀ iṣẹ́ yín á lọ sòsé bó ṣe yẹ kó lọ. ẹ láǹfààní láti improve iṣẹ́ yín. àwọn kankan máa wáyé sí yín lọ́kàn bí ìgbà pé báyìí ni kí n ṣe iṣẹ́ mi tá tún fi ní ìdàgbàsókè, ṣé kí n ọjà kan jà ni, ṣé kí n ra túùsù tuntun ni. àwọn kan bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kí ó máa wọ̀nyí lọ́jọ́ tòní. iṣẹ́ yín á lọ dáadáa, kódà ó ṣeé ṣe kọ́pọ̀ yín kí iṣẹ́ tẹ̀tí ń retí láti jẹ́ kó ṣeé ṣe kó fẹ́ kílíkì ní ọjọ́ tòní. tó bá sì kílíkì abídùn àbáyọ̀ abire fún yín, tẹ́ máa ráǹfààní jẹ dáadáa ní ibẹ̀ lọ́jọ́ tòní. níbi iṣẹ́ gan ẹ máa rí sọ̀pọ̀tà dáadáa, ẹ máa rẹ́ni gbárùkù tì yín. gbogbo àìdí àtẹnílò pátá báyìí ló máa wà fún yín. ẹ fálẹ̀mọ́ dàgbàsókè iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, kẹ́ fálẹ̀mọ́ dáadáa. ẹ rántí pé iṣẹ́ lóògùn ìṣẹ́, ẹ má fi iṣẹ́ ṣeré rárá ní ọjọ́ tòní. ẹ má wulẹ̀ procrastinate lórí ohunkóhun tó bá ṣe kókó fún yín lọ́jọ́ tòní. nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí problem, nípa ọ̀rọ̀ relationship yín kò sí problem, nípa ọ̀rọ̀ owó náà sì rí kò sí wàhálà rẹ̀ wọlé lọ́jọ́ tòní. light grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. oníràwọ̀ ìpele eruku Capricorn tá a bí láàrin December 23 sí January 19. ọjọ́ tòní àwọn opportunity kan máa fẹ́ kanlẹ̀kùn. ó ṣeé ṣe kí travel gan wáyé tó máa jọmọ́ ti iṣẹ́ ní ọjọ́ tòní. opportunity tó bá wáyé grab ẹ̀ dáadáa lọ́jọ́ tòní, kódà ẹ lè ráǹfààní ìlú òkèrè jẹ ní ọjọ́ tòní. ẹ rí dájú pé grab opportunity èyíkéyìí tó bá wáyé. ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín náà
kí ẹ tún kọ́ ẹ̀kọ́ kan àbí ìmọ̀ kan sí lọ́wọ́ ènìyàn kan tí ó súnmọ́ yín tó ṣe é pé ó dàgbà jù yín lọ, tó lọ́gbọ́n jù yín lọ, tó lóye jù yín lọ, tó ṣe é pé àwọn ọgbọ́n tẹ kọ́ yìí á ran ìgbésí ayé yín lọ́wọ́ tẹ́ bá fi kún gbogbo nǹkan kíkan tí ẹ̀ ń ṣe ní ayé yín. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní, jẹ́ múra dáadáa kí ẹ dùn rí lójú, kẹ́ lè jáde lọ láti lọ́wọ́ oore, kò sí wàhálà rárá. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí problem, nípa ọ̀rọ̀ relationship yín kò sí wàhálà rárá, nípa ọ̀rọ̀ owó náà sì rèé owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Lavender jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ tòní ọjọ́ tó dára náà ni ó jẹ́ fún yín, tó ṣe é pé nǹkan kan tí ó dẹ̀yìn àtìyàn kan pọ̀, bóyá business kan ni, bóyá investment kan lẹ ti ṣe látọjọ́ pípẹ́ ni ó ṣe é ṣe kí ó fẹ́ máa bí oore fún yín, kẹ́ fẹ́ máa ráwọn àǹfààní ẹ̀ jẹ ní ọjọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pé gbọ́dọ̀ falẹ̀ mọ́ ṣiṣẹ́ pámọ́ṣẹ́ àárín ẹ̀yin àtọ̀gá yín náà á gúnrégé dáadáa lọ́jọ́ tòní. Ó ṣe é ṣe kẹ́ ṣe nǹkan tá tún mú kí inú wọn dùn, tó ṣe pé ọdún lè fi ìwọ́ọ̀dù yín lọ́jọ́ tòní. Ẹ lè rí àǹfààní jẹ lára ọ̀gá, lára ọ̀rẹ́ yín, lára ẹni tó jẹ́ olólùfẹ́ yín tẹ̀jọ́ ń fẹ́ra ní ọjọ́ tòní. Ọjọ́ tòní sì jẹ́ ọjọ́ tó tún dára púpọ̀, kẹ́ tún fi ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tí ẹ̀ ń ṣe, kẹ́ fi ṣàwòtúnwò nípa rẹ̀ pé ṣe ń ṣe dáadáa àti pọ́nà wo lẹ tún lè gbégbà láti tún fi ní self improvement táyé yín máa tún fi yí padà sí rere. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé kò sí wàhálà rárá. Ó dára kẹ́ lọ ọkọ̀ àti ìgbọ́wọ́ rọ̀lẹ́ pẹ̀lú olólùfẹ́ yín látàrí pé lè máa tún bí ìbáṣepọ̀ yín kó tayọ kó wọnú ara dáadáa. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, nípa ọ̀rọ̀ relationship yín kò sí problem, nípa ọ̀rọ̀ owó ire owó lè wọlé fún yín, pàápàá lórí àwọn nǹkan tó ṣe é pé ẹ̀ ṣiṣẹ́ fún rárá. Opportunity lè wọlé fún yín níbikíbi ní ọjọ́ tòní. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láṣàlẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tó dára náà ni ọjọ́ tòní jẹ́ fún yín, ṣùgbọ́n o relationship yín ẹ kíyèsára, torí ẹnu lè gbé yín lọ́jọ́ tòní. Ẹ lè sọ̀rọ̀ lọ́nà tó lè gbà kọ́ sí problem láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ẹ kíyèsára kẹ́ sọ̀rọ̀ sọ dáadáa ní ọjọ́ tòní. Ẹ má sọ̀rọ̀ ìyàbí ọ̀rọ̀ ìtọ́sọ́ olólùfẹ́ yín rárá. Kẹ́ mú sùúrù lò dáadáa. Ẹ rí dájú pé ẹ̀ ń calculate dáadáa ṣáájú kẹ́ tó sọ ọ̀rọ̀ kalẹ̀. Ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó gbé nǹkan kalẹ̀ lọ́jọ́ tòní. Nǹkan kan tó dẹ̀yìn àtìyàn kan pọ̀, ó ṣeé ṣe kó fẹ́ bí fàǹfà láàrin yín lọ́jọ́ tòní tẹ́ bá mú sùúrù lò, tẹ́ bá kíyèsára. Ẹ rí dájú pé mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì jọjọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ lẹ́ẹ̀fínú tọ̀yàn kankan láti ní pé bóyá lágbájá bá mi mójútó kínní, lágbájá bá mi fálẹ́mọ̀ kínní, kò dára rárá. Kó má jẹ́ pé wọ́n máa lọ tẹ̀yìn gbẹbọ jẹ́. Ẹ kíyèsára. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, nípa ọ̀rọ̀ relationship yín tí ṣùgbọ́n wáyé, sùúrù àti ọpọlọ pípé náà lẹ́lò láti jẹ́ kí gbogbo ẹ̀dá ìdàn pátápátá kó má bàa sí wàhálà. Nípa ọ̀rọ̀ owó náà sì rèé kò sí problem rárá. Light pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wá pátá. Ẹ̀yin tẹ́ wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ǹjẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.